Wọ́n ní ká mú àwọn láwà yìí. Ẹgbàá fáàmù dáhùn. Àwọn láwà ní 1,000 naira. Ọlọ́mọ ẹlẹ́gbàá tí ó wọ ọlọ́mọ sí o. Ọjọ́ sáàrẹ́ ní kankan tó wà mẹ́rin. Ẹ̀lẹ̀tẹ̀ bẹ́ẹ̀lì ara yìí ti ta bá dọ́dọ̀ bàbá yẹn ta bá pè lágbà o. Ta bá dọ́dọ̀ bàbá yẹn ta bá pè lágbà o. Wọ́n ti ń bẹ ilé ọ̀rẹ́ bàbá sanwó tí wọ́n wájú bàbá ló dé ẹ́ ṣe ṣòwò ìwà rẹ̀. Ààrẹ ṣe àríkùn sẹ́. Láti máa ń gbòòrò yìí. Mashallah. Ẹ kú gbìyànjú náà. Special committee was
Wọ́n pè wájú sáà. Wọ́n kájú sí. Ẹ̀kọ́ wá kàrẹ́ dáadáa. Wọ́n fẹ́ bá ẹjọ́ gọ́ọ̀mọ̀tì. Wọ́n wọ̀ wá tìbí. Wọ́n ní wọ́n wọ̀ wá. Aláàjì sọ̀rọ̀ lónìí. Bí ẹ̀jẹ̀ bá ti ṣiṣẹ́ ní ọ̀ṣọ́ọ̀ṣì, Ìrọ̀lì ọ̀rọ̀ ayọ̀ ayẹ́ ìrọ̀lì ẹ̀dára ayọ̀bàrọ̀ aṣọ lóòdó lóòdó ojú ẹ̀tọ́ ọ̀la ẹ̀ka. Ìyá aṣọ lẹ́ni tí ẹ bá rí orí rẹ̀ àfúrásì ìyá ní ẹ̀rọ ẹgbẹ́ sójú wíńdò ká máa wo tí ń ṣẹlẹ̀. Gbogbo ọjà jagun ọjà bí làwọn èèyàn ti kú bẹ̀ bá ká aṣọ ire púpọ̀ lára bàbá wa kábíyèsí. Ẹ̀jẹ̀ pariwo kábíyèsí o. Ẹ̀jẹ̀ pariwo kábíyèsí o. Bàbá wa ṣòro tilẹ̀ Ògbómọ̀ṣọ́. His Imperial Majesty. Ọba Dr. Jimá Ọ̀làdùnní Oyèwùmí Ajagbadé kẹta JB sí ẹ̀dá kan gbogbo àwọn tá a dó sẹ́nu ọ̀nà kí la fẹ́ gbàgbé náà ẹ̀dá kan torí tọ́lọ́ gbogbo wà fún bàbá wa ló kó títí lónìí gbogbo tó náà bá fẹ́ sori rẹ̀ kọ́ pariwo kábíyèsí o. Ẹgbẹ́ pariwo kábíyèsí dáadáa. Ẹgbẹ́ pariwo kábíyèsí dáadáa. Ẹlẹ́kùn gbogbo ẹgbẹ́ tó sẹ́wọ̀n ọ̀nà ẹ̀kọ́ níbẹ̀. Láàárín ìṣẹ́jú mẹ́wàá, òun náà ni bàbá wa ìṣèpínlẹ̀ Majesty. Wọ́n ti kọ́ fún àgbà.
ọmọ Yorùbá ní kí ni mo rí bẹ́ẹ̀ tí ẹ ń ṣe báyẹn bàbá tí bàbá ṣe bàbá ẹ̀ pẹ̀lú àṣìṣe tí yóò fa ogun ọmọ yẹn kéré ni. ẹ ṣe bọ̀ bàbá mo fi rọ́tò. ẹ sọ pé
I've done that already now. See, there's Quran here. There's no way I want to put my hand on the Quran. I've used the Zoom already. See it here. Ẹgbẹ́ ti blọọkì rẹ̀ àpapọ̀ ti blọọkì rẹ̀.
Effective from 19th of November 2021, signed by Dr. Oladunni Oyewumi, Ajagunmadetor, JP, CON, CFR, Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. Congratulations on behalf of all the entire who have accepted you as Baba as confer on you the chief Imam Aka of the Devotional. The Almighty Allah continue to uphold you, guide you, and be with you. All those who are successful will favor the Almighty Allah to
Bàbá wa ṣe kálí.
Ibi tó ti kọ́kọ́ ṣe program nínú àfihàn. Ẹgbẹ́ agbóhùn ọlọ́run tó ti jẹ̀wọ́ náà. Ẹgbẹ́ tí a tún gbé ọlọ́run tó ti jẹ̀wọ́ náà. Ẹgbẹ́ ká yóò mú àná Muhammad. Bàbá wa ìmáàmù ọ̀gá. Bàbá ti ilé láwà lórí. Wọ́n ti ilé láwà ní ìmáàmù bàbá wa ìmáàmù ọ̀gá. Bàbá tí ń lè wá lọ mọ́sálásí láti wá tọ́wọ́ gba iṣẹ́ ọlọ́run. Èyí tí wọ́n máa jẹ́ fún wa. Ọlọ́run tó bá mi dúró sí wọ́n. Kódà bàbá tó gba ọ̀pá àṣẹ. Wọ́n ti ń bọ̀ wá sínú mọ́sálásí láti wá máa kí wọn fún wa kọ́lọ̀ ó lé sí owó tí sánà. Boleh.